ọ̀gá ọlọ́pàá DPO Ìǹsìpẹkítọ wọ́n wọ gàù lọ́yọ̀ọ́ nítorí afurasí ajínigbé tí wọ́n tú sílẹ̀. Bí wọ́n bá fi èèyàn jẹ oyè àwòdì ó yẹ kí onítọ̀hún lè gbé adìẹ. Èyí ni kọmiṣanna ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Femi Haruna ń ló ṣe pàṣẹ pé kí wọ́n fi ìǹsìpẹkítọ ọlọ́pàá kan sí ahamọ lórí ẹ̀sùn títú afurasí ajínigbé tí araalu mú wá sí teṣan Sílẹ láì gba àṣẹ kankan. Yàtọ̀ sí ọ̀gá ọlọ́pàá tí wọ́n mọ̀ fi sí ahamọ náà, DPO ẹkùn náà àti ASP ó máa gba ìwé ẹ̀sùn láti ṣàlàyé ara wọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìjọba ìbílẹ̀ Afijio ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o. Kí ló ṣẹlẹ̀ gan-an? Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ìjínigbé ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Afijio, pàápàá agbègbè Jóbèlè. Ó mà kéré tán méje irú rẹ̀ ń ló ti wáyé láìpẹ́ yìí. Gẹ́gẹ́ bí ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Dọlápọ̀ Awótúndé ti wọ́ọ̀dù kẹjọ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde rẹ̀, ìjínigbé méje ìmọ̀ ló mà wáyé láìpẹ́ yìí ní Afijio. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ajínigbé ti da ojú sọ agbègbè náà, wọ́n sì tún kọlu àwọn èèyàn lálẹ́ ọjọ́ sátidé tó kọjá mọ́jú ọjọ́ àìkú Sunday tọ̀sẹ̀ tá a wà yìí. Lásìkò ìkọlù náà, gẹ́gẹ́ bó ṣe wí, ó ní wọ́n fẹ́ jí obìnrin kan gbé lọ, bó tilẹ̀ jẹ́ pé obìnrin náà rèé ó dọ́gbọ́n sá mọ́ wọn lọ́wọ́, wọ́n sá ní àdá lọ́wọ́ èyí tó mọ̀ jìn gan. Kódà ẹnìkan tún wà tí wọ́n ṣe léṣe púpọ̀ bí Awótúndé bó ṣe ṣàlàyé. Ilé ìwòsàn àpapọ̀ tí wọ́n sáré gbé lọ, ìmọ̀ ló mà darí rẹ̀ lọ sí òmíràn nílùú Ògbómọ̀ṣọ́, níbi tí wọ́n ti padà gé ọwọ́ arábìnrin náà látàrí bó ṣe farapa. Èyí ló ní ó mọ̀ mú àwọn olùgbé agbègbè náà kí wọ́n gbìyànjú láti gbèjà ara wọn ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí nípa ṣíṣe ọdẹ òru láìsùn mọ́jú. Lásìkò tí àwọn aráàlú náà tí wọ́n ń ṣọdẹ, ó ní wọ́n mọ̀ kẹ́fín afurasí kan tí wọ́n ní wọ́n mọ̀ bá ìbọn, àdá àti àwọn nǹkan olóró míì lọ́wọ́ rẹ̀ ní nǹkan bí aago kan òru. Gẹ́gẹ́ bí aráàlú tó ń tẹ̀lé òfin, àwọn aráàlú wọ́n mọ̀ fa afurasí náà lé àwọn ọlọ́pàá teṣan Jóbèlè lọ́wọ́ o fún ìwádìí kíkún àti ìjẹ́jọ́. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ mọ̀ yí padà nígbà tí àwọn aráàlú mọ̀ dé teṣan ọlọ́pàá láàárọ̀ ọjọ́ kejì, tí àwọn ọlọ́pàá sì fi yé wọn pé àwọn ti yọ̀ǹda afurasí ajínigbé tí wọ́n mọ̀ mú wá o. Èyí ló di ariwo gidi gan tí aráàlú fi pàtẹ ẹ̀hónú ní ọjọ́ Ṣẹ́gun Tuesday. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde Awótúndé bẹ́ẹ̀ ló mọ̀ wí. Tẹ́ ò bá gbàgbé, àwọn èèyàn Afijio títí kan àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ló mà gbégi dínà lásìkò ìfẹ̀hónúhàn náà tí wọ́n dí ojú ọ̀nà Ọ̀yọ́ àtijọ́ sí Ọ̀yọ́ Ìbàdàn pa àti ọ̀nà Ìbàdàn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́. Wọ́n ní àwọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi tú afurasí náà sílẹ̀ àti ẹni tó pàṣẹ ìtúsílẹ̀ rẹ̀ gan. Ìṣẹ̀lẹ̀ yìí ìmọ̀ ló mọ̀ mú kọmiṣanna ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Femi Haruna kó má pàṣẹ pé kí DPO ẹkùn náà pẹ̀lú ASP kan wá ṣàlàyé ara wọn. Bákan náà, ìmọ̀ ló má pàṣẹ pé kí wọ́n fi ìǹsìpẹkítọ tọ́rọ̀ náà kàn sí ahamọ náà bí ìwádìí bó bá ṣe ń lọ o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní EyaYorubaWorldTv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wé tó wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, a máa ráàánú gbà o lágbára Elédùmarè.